mo wà nínú ìwé Isaiah 33 verse 1 ó ní ègbé ni fún ìwọ abanijẹ́ tí a kò bà ọ́ jẹ́ tí ò ń hùwà rékèrékè tí a kò sì hùwà rékèrékè sí ọ nígbà tí ó bá dẹ́kun àti banijẹ́ a ó bà ọ́ jẹ́ àti ní ìgbà tí ó bá fi òpin sí ìhùwà àrékèrékè a ó hùwà rékèrékè sí ọ. bàbá ọ̀wọ́ ara alẹ́ àmà wò yín pé èyí ta kọ́kọ́ fi bẹ̀rẹ̀ yìí fọ́wọ́n tó ń wò pé ibo ni bàbá tún yẹ sáré yànnà náà ní ṣókí ìdí tí ẹ fi sáré ka ẹsẹ̀ bíbélì lè fún wa sà. ok díẹ̀ àti túmọ̀ tí mo fi lọ lórí ọ̀rọ̀ ọlọ́run yìí ni pé láti lè mú dá gbogbo mùtúmùwà lójú kọ́ pé ohunkóhun tí n bá sọ lénìí nípa ọ̀rọ̀ ọ̀gá mi tẹ́lẹ̀ Sunday Ìṣọ̀lá Adéníyì Adégẹyè mi ò ní fi dúdú pe funfun nǹkan tí kì í bá dẹ̀ ṣe wá ẹ̀mí ò ní sọ n tí n bá mọ̀ nípa ẹ̀ òun ni mo máa sọ. ẹ ṣeun sá. bàbá ẹ ṣe mọ̀ kí bàbá lẹ jẹ́ sí mo fẹ́ kí orúkọ yẹn kó jáde láti ẹnu yín fún wọn gbogbo wọn tó ń wòye lágbàláyé báyìí ẹ bá mi dárúkọ gbogbo àgbàláyé sá. Olúwa ṣeun mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Nigbati tẹlifíṣọ̀n ojú tẹ́ fi ń wò wá ojú náà ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ kò ní di o orúkọ mi ni Senior Apostle Matthew Olojede ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn King Sunny Ade tẹ́lẹ̀. bọ̀gbá tẹ dẹ́sẹ̀kó yẹn ọ̀rọ̀ orin kọ́ lórí lè wà lọ́kàn yín ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa kọ́ṣẹ́ ọwọ́ ni kí ló wá padà dé pé ọ̀rọ̀ orin kí ló gbé wá báwo ló ṣe bẹ̀rẹ̀ báwo lẹ ṣe rìn àti pé olórin wo ló kọ́kọ́ di pé ẹ bá wà ẹ gbé wa ọbẹ̀ yẹn kó lè yẹ wọn ará ilé tó ń wà dáadáa. ok mo ń gbé number 5 Labinjo Street ní Alákìjà ní Mushin ní Màṣẹ́wélé then Sunny Ade wá pẹ̀lú Easy Life Orchestra ní Tokunbo Street number 80 bàgbà tó máa gbalé ó gbalé sí number 6 Labinjo Street which means opposite ibi tẹ́mi ń gbé ẹ̀gbọ́n mi kan manage shop kékeré kan gbà yẹn tó ti ń ta ọ̀dà bí nàkọ́ pé iṣẹ́ painting tá à ń ṣe. now gbà tó máa fi dé yẹn mo ti ní connection pẹ̀lú ọ̀rẹ́ mi kan ọmọléṣà ni wọ́n ń pè ní Ọlábọ̀dé Ẹ̀sán Ọlábọ̀dé Ẹ̀sán yẹn ló ń lo instrument tí Sunny Ade kólẹ̀ ní Western Coliseum ní Akọ́ngbọ̀n number 13 Akọ́ngbọ̀n Street wọ́n ti fi bẹ̀ ṣe bridge nísìnyí so èmi pẹ̀lú Bọ̀dé Ẹ̀sán yẹn lájọ ń play ní Western Coliseum. Bọ̀dé Ẹ̀sán yẹn jẹ́ oní juju ló ń play juju náà ló ń play very good very very good ní Nightingale style very very good. ọ̀dọ̀ wọn lẹ́wà ń gbà yẹn. yes gbogbo wa ń gbà yẹn Western Coliseum yẹn là ń gbé but èmi ń gbé number 5 Labinjo Street so tá a bá ti ní show máa lọ tá a bá ti ní show máa padà wálé so and tí ó bá dàbẹ̀ ni pé weekend tá a bá ní show máa wá sí ọ̀dọ̀ Sunny Ade ó ń gbé Erinki-Tọ́lá ń gbà yẹn lẹ́yìn Èkó Boys School máa lọ bá captain ní play ṣé show wà tó bá jẹ́ kó bá ní show méjì á gbé kan fún mi àwa lọ play bẹ́ẹ̀. ta lẹ pè ń captain. Sunny okay. captain là ń pè ń gbà yẹn. okay. by that time Green Sport lórúkọ báńdì yẹn ń jẹ́. okay. so gbàtọ́dẹ̀ ya aáwọ̀ kan ṣẹlẹ̀ láàrin late Ṣifọlátúndé Àmúwò tó ní Western Coliseum nígbà yẹn pẹ̀lú Bọ̀dé Ẹ̀sán Bọ̀dé wá decide láti kó lọ sí Ìbàdàn mo ní mi ò lọ sí Ìbàdàn so mo ti kó ní ẹ̀yìn Bọ̀dé Ẹ̀sán nìyẹn now àjọ wà ládùúgbò then we have a area brother then
late Josie Daniel unlike mi gan àjọ máa ń ṣeré àjọ máa ń ṣe wa àwọn dẹ̀ wà pẹ̀lú Sunny Ade àti kan nínú àwọn ọ̀rẹ́ mi Fọlọ́nṣọ́ Òní ó wà ní Iléṣà ní ìsìn gbogbo wọn yẹn jọ wà pẹ̀lú Sunny Ade so mo kàn sọ fún uncle Josie níjọ́ kan nìkan pé ó wù mí láti máa bá yín play tí àyè bá yọ o wọ́n ní sóhun ẹ̀ wọ́n ní Bọ̀dé ńkọ́ mo ní Bọ̀dé ti lọ sí Ìbàdàn first show tí mo kọ́kọ́ máa bá wọn lọ ní Ondo wọ́n ń pe hotel yẹn ní Fifo Palace Hotel. Fifo Palace Hotel. Yeah, I think that was late 68. Band Sunny were formed 1966. No form band wọn gan. No form band wọn gan. Orúkọ wo ló fi bẹ̀rẹ̀ ńgbà yẹn? Green Spot. Green Spot. Sunny Ade and his Green Spot band. So aṣá ń bá eré àníyàn bọ̀ títí tó fi di kọ́ pé orúkọ band change sí Sunny Ade and his African beat. ṣé kò sí ìdí tó fi ṣe ṣọ́kọ̀ ọkọ̀ yí padà kan ṣe pé kọ́kọ́. ẹn tó ṣẹlẹ̀ nígbà yẹn ni kọ́ pé láàrin Sunny Ade àti àwọn àgbà yẹn nígbà yẹn misunderstanding wáyé láàrin wọn. I could still recollect Mr. Ademola mo gbàgbé sọ́nù wọn then Taju ẹ̀gbọ́n Tàfá Pelu Ajílẹ̀yẹ Fọlọ́nṣọ́ Òní Túndé Àlàdé ní talking drummer ń gbà yẹn so bàtí misunderstanding yẹn ṣẹlẹ̀ láàrin wọn ó di kọ́ pé ìyànà pẹ̀rẹ́ oníyàmúyà so ló fi change orúkọ sí African beat nígbà yẹn. Yes sir, ṣọ́wọ̀n yẹn lamá náà ló jẹ́ first set tí wọ́n kọ́kọ́ bá King Sunny Ade. tí wọ́n kọ́kọ́ bá Sunny Ade play nígbà yẹn. I think there were only 8 nígbà yẹn gbàtí máa fi join wọn 1968. but nígbà tẹ join wọn náà ẹ bá wọn first set yẹn náà àbí am I right? mo bá wọn bẹ̀. so àjọṣe títí ọmọ kan pé ẹni tó ṣe join ẹgbẹ́ kò lẹ́nu bí àwọn tó ti ń bọ̀ ọdún mẹ́ta mẹ́rin. mo fẹ́ bẹ̀rẹ̀ pé so sùngbà táwọn lọ ẹ̀yin sì dúró. mo ṣì wà ń bẹ̀. so bá a dẹ̀ ti ṣe ń bá ìrìn àjò yẹn bá a ti ṣe ń bá. so ká ní láti 68 nìyẹn àbí. yes. so adẹjọ́ ní ìrìn àjò yẹn láti 68 títí di 2007. 1968 dé 2007. Yeah. bàbá bá ṣe wá gbọ́ pé ó di pé kúrò ní báǹdì yẹn kò yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn èyí tó jẹ́ tí àwa ti fetí kọ́ ni pé ìgbà yẹn gangan lọ̀rọ̀ owó ti wá di pé ó dá wàhálà yẹn lẹ̀ gangan tó wá di pé tẹ́ ẹ̀ bá kúrò báǹdì ò lè ṣe ẹ̀ ń pẹ̀tẹ̀ láti kúrò ní báwo ló ṣe jẹ́ gangan torí ẹni tẹ́ ti bá lò bí ọdún pípẹ́ bẹ́ẹ̀ yẹn tó wá di pé yẹn kọ́ kúrò bẹ́ẹ̀ yẹn sà ṣó wá bá nǹkan kan dé sà nígbà tí wọ́n sọ pé bóyá kẹ́kọ̀ọ́ dúró ń pé kẹ́ má ṣiṣẹ́ mọ́ yẹn ṣé wá sọ pé òkè o iye báyìí ni ó bá dé àbí ẹni tó ti ṣiṣẹ́ láti bíi bóyá 40 years fún yàn tó kọ̀ dẹ̀ wá dá dúró kí ló bá dé lẹ́yìn ìgbà yẹn sà àbí òfò náà ni. àlàáfíà. kò sí kí wọ́n náwó kọ̀ọ̀kan sí yín láti gbà yín pé kínní. ó lè nà sí àwọn tó kú o. bọ̀ sẹ́yìn. bẹ̀tẹ̀ mi Adékúnlé Àkànní ǹtẹ́ ó gba ìpínlẹ̀ lọ́wọ́ Sunny Ade. mi tẹ́wọ́ gba ìpínlẹ̀ lọ́wọ́ ẹ̀. There was someone going on, something happened before that breakup. À ń ṣe case kan lọ lọ́wọ́. Àwa àti àwọn ọmọ late Abioro Ṣùgbọ́lárìnwá Abioro bẹ́ẹ̀ni àti Alágbádá nígbà yẹn. Afa case yẹn títí tó fi ní ká máa lọ. kéèsì yẹn ò tí ì yanjú nígbà tó fi ní kẹ́ máa lọ. Then after táwa lọ in the year 2015 wọ́n make a judgement. Court to award Sunny Ade ní 500 million. Pé òun àtàwọn band ẹ̀
This is it. KSA wins 500 million naira copyright case. Yeah. Saturday Tribune, 14th November 2015. Yeah. So, agreement tá a fi ṣe case yẹn àwa mẹ́rin péré la sign ní agreement yẹn. Ẹ wà ń bẹ̀. Bí Olúwa ti bẹ tẹ́mi ẹ̀sìn bẹ pẹ̀lú Sunny Ade himself, I Matthew Olojede, Michael Babalola, and Fọlọ́runṣọ́ Òní. Àwa mẹ́rin tá a sign agreement yẹn nìyẹn. Nígbà tí wọ́n dẹ̀ make a judgement kan pé owó yẹn òun àti band ẹ̀ ó wà nù. àmọ́ ẹ ṣàmà sọ pé wọ́n ti gbowó yẹn ni bóyá tó bá gbowó lọ́sẹ̀ máa kàn sí yín torí mi mọ́. Láti 2015. bóyá káwa bóyá láti. We are now in 2022. bẹ́ẹ̀ni ẹ̀yin ò bọ̀tẹ̀ ẹ̀yin ò gbọ́ bóyá ó ti gbowó àbí judgement yẹn lẹ́rí. nǹkan tí mo sì ń sọ náà ni mo ń sọ ẹni téèyàn bá rí lèèyàn máa mọ́ lójú.